DNA test tún ti dá nǹkan míì lẹ̀ o lórí kọ́kọ́rọ́ alátẹ ọ̀rọ̀ DNA test yìí ṣá ẹ̀yin èèyàn result DNA test àǹtí Kọ́hìndé pẹ̀lú Alfa Arikewusola àwọn tìlú Ṣakí result DNA test wọn ti jáde báyìí o ṣùgbọ́n ẹ̀yin èèyàn ibi tá a fojú sí ọ̀nà ò mà gbàbẹ̀ lọ bó wá ní ọ̀rọ̀ DNA test gan ṣe lọ lórí ètò kọ́kọ́rọ́ alátẹ lọ́jọ́ Jímọ̀ òpin ọ̀sẹ̀ tá a lò tán yìí ẹ̀yin èèyàn Dr. Oríyọmí Hamzat ẹ máa kú iṣẹ́ ta ló lọ́mọ gangan nínú Alfa Láìdé àti Alfa Arikewusola àbẹ́lòmíì gan ló lọ́mọ tá a fojú sí lára tẹ́lẹ̀tẹ́lẹ̀ ọ̀rọ̀ kẹnu nínú fọ́nrán yìí ẹ bá ń pe gbogbo àwọn obìnrin ẹ jẹ́ bọ́ọ̀tà kan wá kọ́gbọ́n lórí kọ́kọ́rọ́ alátẹ o ṣùgbọ́n kí n tó wá bẹ̀rẹ̀ ètò ní pẹrẹwu ìkànnì Díjí Naija tẹlifíṣọ̀n lẹ́ẹ̀balẹ̀ sí tẹ̀ tí ń wò mí tẹ̀ tí ń gbọ́ mi ẹ dákun tẹ́yìn ò bá ti subscribe tẹ́lẹ̀ ẹ máa bá wa tẹ subscribe button tí ń bẹ lójú ìwòran yín yẹn bẹ́ẹ̀ ní bẹ lábẹ́ fọ́nrán yìí ẹ máa bá wa tẹ̀ kẹ́ ẹ máa subscribe sí channel wa ẹ like ẹ comment ẹ sì máa share fídíò yìí lọ́kọ̀ọ̀kan léjèèjì lógúnlógún lọ́gbọ̀nlọ́gbọ̀n ẹ má wá jẹ́ gbà wá lásìkò púpọ̀ jù àrọ̀ ìkẹnuṣẹ́ nǹkan tí DNA test yóò dálẹ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà agbára DNA test gan ò ní ká ń gbò bá yá mọ́ ọ̀rọ̀ ìkẹnu tá a ní lọ́mọ tí ń bẹ lọ́wọ́ àǹtí Kọ́hìndé gangan ṣé Alfa Arikewusola ni ṣé Alfa Láìdé ni àbẹ́lòmíì gan-an tá a fojú sí lára rárá ó gbẹnu tán ó lágbára ẹ jẹ́ ń gbétò ìwọlé ó yá mú padà bọ̀ ká wá sọ̀rọ̀ lórí ẹ̀. àǹtí Kọ́hìndé ẹ súnmọ́ Mike ṣé ẹ faramọ́ ká ka rìsọ́ọ̀tì without Arikewusola. Aláàjì kò yẹ kó rí bẹ́ẹ̀ yẹn ó ṣe mọ̀ wípé èmi àti ẹ̀ lájọ́ ní ọ̀rọ̀ yìí tí Arikewusola bá fi sí bí wọ́n fi ọwọ́ lágbà mí lójú nìyẹn wàláhì kò yẹ kó rí bẹ́ẹ̀ Aláàjì Arikewusola gbọ́dọ̀ jókòó ní bíbá yìí ọkùnrin yìí kọ́ ló fún mi lóyún sóhun lọ́kọ mi ni tẹ́ bá fi ka rìsọ́ọ̀tì yẹn tí ò sí Arikewusola bíbí ẹ jẹ́ pé wọ́n sì tún yàn mí jẹ́ náà nìyẹn gbọ́dọ̀ wà níjókòó yìí ni tí gbọ́dọ̀ òun ti ní rìsọ́ọ̀tì lọ́wọ́ tó ti dá òun lójú kí ló ń bà á lẹ́rù bí mo ti ń pòsì rìsọ́ọ̀tì kí tó ti dá lójú kí ló ń bà á lẹ́rù èmi gan ló yẹ kí n máa bẹ̀rù pètò because èmi náà ní gbogbo àwọn evidence mi lọ́wọ́ ń bí báyìí ó yẹ kó wà níjókòó yìí ni Aláàjì tẹ́ bá ka rìsọ́ọ̀tì yẹn bẹ́ẹ̀ kò yẹ kó rí bẹ́ẹ̀ tó láwa mẹ́ta láwa ń bí lọ̀rọ̀ yìí kan wọ́n ẹ̀ tó ti jẹ́ pé ẹnìkan wá rẹpísẹ́ǹtì òun bí léde ṣé torí tèmi ò léèyàn ni Aláàjì àmọ́ mo ní Ọlọ́run ọba o kò yẹ kí Arikewusola máa wà níbí Ọlọ́run wà ní ìtìkáàfù kò lọ ìtìkáàfù rí láti ọdún tí mo ti dénú ilé Arikewusola ìtìkáàfù bò tá a bá kò láyé ọ̀run là ń lọ ká rántí ọjọ́ ògbéǹde àtijọ́ àgbéǹde àlùkìyà ọmọọba bí tí ò ní sẹ́ni kankan yẹ kó wà níjókòó yìí lónìí Aláàjì ó yẹ kó wà níjókòó yìí. It's all right. oyún lẹ́yìn àti Arikewusola fi ṣe nìka ẹ̀. oyún yẹn ti wà bóyá bí 5 months. kẹ́ ẹ tó ṣe nìka ẹ̀. a ṣe nìka ẹ̀ ní March tí ẹ March. kí ló dé tẹ́ ẹ foyún ṣe nìka ẹ̀. nígbà pé mo ti lóyún already náà mi ò sáà ní lọ sẹ́yìn nǹkan tí mo sì ń wá náà nìtò. Is that sunnatic? nǹkan tó ń yà mí lẹ́nu náà nìyẹn pé tó àlì súná. kí ló tó yà yín lẹ́nu ẹ̀yin náà ń kọ́. kò yé mi náà ni àní bí mo ṣe bó ṣe di pé ó ń wọlé tọ̀ mí gan kò yé mi ṣe Aláàjì nǹkan tó ń yà mí lẹ́nu bẹ́ẹ̀ nìyẹn nígbà tó ń gbé àgbo wá fún mi tó ní kí n máa fi wẹ́nu lé. èwo ń súná lẹ́yìn méjèèjì àtẹ̀yìn àtòun. kò yé mi náà ní sẹ́ ìdí tí mo fi wò pé àti àlì súná gidi ó possible àbí ṣé ó rọrùn kó máa ka obìnrin mọ́nú ilé. sọ rọrùn kó obìnrin ọgbà obìnrin tó náà jálì súná. kò é ṣe lásán ni Aláàjì àléyàn ń wẹ̀ fún mi nínú ilé kí ni mo mọ̀ tó dà sínú omi yẹn. It's all right. mo nǹkan tó dà sí nǹkan tí mo mọ̀ mọ́ náà nìyẹn. It's all right. rìsọ́ọ̀tì sọ wípé Alfa Láìdé 0000 pé kò sí sáǹpù kan nínú gbogbo sáǹpù ara rẹ̀ tó bá tọmọ mu. ó ní Alfa Láìdé kọ́ ló ní ọmọ o. alhamdulilayi. ká tó wá wo ti Arikewusola ẹ jẹ́ ká kọ́kọ́ wo ti
ìyá ìgan pé ṣé ọmọ ìyá ìgan ni ẹ gbé fún so ń lọ lọ́mọ. ok ok rìsọ́ọ̀tì sọ wípé Adéròjú Ganiyat ló ní ọmọ rẹ ni a gbé fún ọ ní àwẹ̀ ní hospital ọmọ rẹ ni a gbé fún ọ ìyẹn tún kọ́kọ́ wẹ hospital àwẹ̀ ní mọ́ báyìí pé kò gbọ́mọ míì fún ọ ọmọ rẹ ni a gbé fún ọ. ẹlẹ́ẹ̀kẹta rìsọ́ọ̀tì sọ pé Arikewusola sáwọn ni Arikewusola Muftaudeen 0000 Arikewusola náà kọ́ ló lọ́mọ. rìsọ́ọ̀tì sọ pé àfa àlàyé ẹ̀yin kọ́ lẹ ní ọmọ Arikewusola òun kọ́ ló ní ọmọ Ganiyat ìwọ ló bí ọmọ. rìsọ́ọ̀tì ò gbọ́dọ̀ sọ bẹ́ẹ̀ aláàjì. ṣé rìsọ́ọ̀tì gbọ́dọ̀ sọ bẹ́ẹ̀ ọ sọ tí wọ́n fẹ́ ọ sọ tí wọ́n fẹ́. rìsọ́ọ̀tì ò gbọ́dọ̀ sọ bẹ́ẹ̀ aláàjì. rìsọ́ọ̀tì sọ pé Arikewusola kọ́ ló ní ọmọ. rìsọ́ọ̀tì ò gbọ́dọ̀ sọ bẹ́ẹ̀ aláàjì. rìsọ́ọ̀tì sọ pé àfa àlàyé kọ́ ló ní ọmọ. rìsọ́ọ̀tì sọ pé ìwọ ló bí ọmọ ta ni bàbá ọmọ yìí. rìsọ́ọ̀tì ò gbọ́dọ̀ sọ bẹ́ẹ̀ ìdí ni aláàjì because níbi tí wọ́n ti gba shampoo wa níbi tí wọ́n ti gba sample wa Arikewusola mọ èèyàn níbi tí wọ́n ti gba sample wa aláàjì Arikewusola mọ ibi tí wọ́n mọ èèyàn níbi tí wọ́n ti gba sample wa mo ní evidence lọ́wọ́ níbi bí yìí. You know what? tó o bá fẹ́ tún un ṣe jẹ́ kí n sọ nǹkan fún ẹ nípa ibi tí wọ́n ṣe DNA test yẹn. lẹ́yìn pé wọ́n gba sample yín tán àwọn tó ṣe DNA test wọ́n ní access àwọn tó gba sample yín wọ́n ní access sí result anything tó ní ṣe pẹ̀lú result yín mọ́. iléeṣẹ́ tá a ṣe DNA test yìí máa wo ibi tó ọ́fíìsì wọn wà o head office wọn ó wà ní South Africa. Durban wọ́n wà ní South Africa náà máa ń send result lọ tí wọ́n bá ti gbà bẹ́ẹ̀ náà máa ń send sample lọ táwọn bá parí àwọn á wá send result sí Nàìjíríà. O lè question ẹ̀ ó lè jẹ́ human error o lè rò pé wọ́n change sample tán gbà pé ìmíì ni wọ́n send lọ ló fi sọ pé òun kọ́ ló lọ́mọ. O ní àǹfààní láti sọ pé ò faramọ́ ṣùgbọ́n èmi ò ní àǹfààní kankan ju pé kí n sọ ohun tó wà nínú result lọ. A dẹ̀ ti ń bá iléeṣẹ́ ìdòwò pọ̀ ó ti pẹ́ gan tán ṣe DNA test wọ́n dẹ̀ já wa kulẹ̀ rí tí o lè wo kọ̀rọ̀ ẹ̀mí rẹ kó ní sùúrù. nǹkan tí mò ń sọ sí ẹ̀. ní sùúrù ṣé àkọ́bí tó o bí fún àfa Arikewusola nìyẹn. àkọ́bí tí mo bí fún nìyẹn. àti Gàníyà àti Kẹ́hìndé oyún lẹ fi ṣe nìka ìkẹ́. bẹ́ẹ̀ni kò sóyún lára mi tí mo fi dọ́gba. tó ọmọ pé oyún wà láàrẹ tẹ́lẹ̀ náà ni ebi jùlọ sọ pé wà nù rẹ. ìgbà tí mo lóyún yẹn ni mò ń sọ pé tí kò ìṣòjú wípé ẹ̀rù ń bà mí láti ọwọ́ àmọ́gbà tó lóyún gangan you said oyún yẹn tó oṣù mẹ́rin kó tó mọ̀ àbí. kí n tó lọ ya scan yẹn kó tó lọ ya scan mo mọ̀ pé mo ti lóyún. ó sọ pé ó gbé àgbo wá sílẹ̀ méjì oyún yẹn tó oṣù márùn kẹ́ ẹ tó ṣe nìka ẹ̀. bẹ́ẹ̀ni. oyún yẹn tó oṣù márùn kẹ́ ẹ tó ṣe nìka ẹ̀. bẹ́ẹ̀ni. ó dẹ̀ sọ fún mi pé ó tó oṣù mẹ́rin tó rí ẹni tó ń fẹ́ tẹ́lẹ̀ mọ́. bẹ́ẹ̀ni mi àti òríra mọ́sẹ̀. what assurance la ní wípé kì í ṣe tó ń fẹ́ tẹ́lẹ̀ ló ní oyún yẹn. mo mọ nǹkan tí mò ń sọ alájẹ mi ń sọ ọmọdé ẹ̀ẹ̀mejì ló gbé àgbo wá fún mi ló ní káwọn ọmọ àgbo tí ó fọ inú mi nù àwọn ọmọ kéwù yẹn gbé àgbo wá mo ń ṣe menstruation yẹn pé ó fọ inú mi nù wá ẹ̀ẹ̀mejì ló ní oṣù méjì ló fi ní káwọn ọmọ gbé àgbo wá.
àǹtí Kẹ́hìndé tí mò ń sọ. àǹtí Kẹ́hìndé Náà. bẹ́ẹ̀ ṣe mọ tẹ́ ń sọ lèmi náà mọ tí mò ń sọ ṣùgbọ́n tẹ́ ẹ bá dúró lórí tẹ́yìn nìkan ń sọ yóò kẹ́yìn nìkan o. It should remain only you in your world and you be lonely in your world. Kò ní jẹ́ lonely at the top o, lonely in your world, and that will be very difficult for you to survive. We are helping you here. We don't have anything to lose, but we have so many things to gain. Nínú ká mú yín kúrò nínú ìṣòro ìkọlọ ń lò wá. Àǹtí Kẹ́hìndé. Flashback. Táyé rẹ sọ fún ó sọ wípé ní ìgbà tẹ́ ń ṣe nìkáì inú òun ò dùn sí. Nígbà tó mọ̀ pé àbí ẹni ó mọ̀ pé ẹni tó ń tọ́jú mi ni mo padà fẹ́. Fine tó dẹ̀ mọ̀ pé ó dẹ̀ ti mọ̀ pé o ti ń fẹ́ ẹnìkan tẹ́lẹ̀ ó dùn nígbà tó rí oyún nú ẹ tẹ́ ń ṣe nìkáì. Nínú Islam kò tọ̀nà nítorí irú tí ò fi tọ̀nà náà ni. Ẹ lè imagine ọ̀pọ̀lọpọ̀ ọmọ táwọn bàbá ń tọ́ lónìí tí èso ọmọ wọn látàrí pé àfoyúnṣe nìkan tíyà yẹn gan ọmọ pé kí èso ọmọ wọn kó ń gan ọmọ. Tí ò bá jẹ́ ṣẹlẹ̀ tó ṣẹlẹ̀ Arikewusola ò ní ṣe DNA test náà ó nítorí pé ọmọ yìí sick ó ń fẹ́ lọ tọ́jú ẹ̀ ló fi lọ ṣe DNA test. So ẹ lè imagine irú ilé tí àwọn ọmọ yẹn wà nítorí pé à ń ṣe nìkan after oyún. Má jẹ́ argue pẹ̀lú Arikewusola. Má jẹ́ argue pẹ̀lú test yìí. Jẹ́ ká argue pẹ̀lú test yìí with fact and figure and other facts. Ìta lè ṣe ni pé ọkọ tó ń fẹ́ tẹ́lẹ̀ kó tó pàdé Arikewusola. Ẹ jẹ́ ká rí ká ṣe DNA test ó lè jó òun ló lọ mọ́. Ọkọ tó ń fẹ́ kó tó pàdé Arikewusola. Ẹ jẹ́ ká rí ká ṣe DNA test ó lè jó òun ló lọ mọ́. Ẹ̀kọ́ ńlá rèé o nínú kéèzì àti Kẹ́hìndé pẹ̀lú àáfàá Arikewusola yìí àtọkùnrin àtobìnrin ló yẹ ká mú kan àbí méjì jáde nínú kéèzì ọ̀hún. Àkọ́kọ́ sì ni wípé ọ̀rọ̀ pọ́bìnrin ló mẹ́ńtò ń bímọ fún obìnrin ló mẹ́ńtò lọ́mọ kò wọ́ọ̀kì pẹ̀lú àǹtí Kẹ́hìndé pẹ̀lú gbogbo confidence wọn ẹ wá wo bí tí kéèzì ọ̀hún padà wá yọrí sí. Eléyìí sì túmọ̀ sí pé àǹtí Kẹ́hìndé jẹ̀bi ọ̀rọ̀ yìí torí Ọlọ́run nìkan ló lè sọ pé àsìkò báyìí lòun fàṣẹ sóyún pàápàá body system obìnrin á máa ṣọ̀tọ̀tọ̀ ó ṣeé ṣe káǹtí Kẹ́hìndé gan má mọ̀ pé oyún ń bẹ lára àwọn kó tó di pé àáfàá Arikewusola wá sàbálẹ̀ wọn èyí gan ni wàá mú point ẹlẹ́ẹ̀kejì jáde ẹ̀yin èèyàn Ọlọ́run ẹ̀yin tẹ̀ ń pera yín léèyàn Ọlọ́run ẹ̀dọ́gbẹ́ jẹ́ ayé mọ̀ rí àwòkọ́ṣe gidi lára yín torí tí ò bá sí pé ìbáṣepọ̀ àìtọ́ ń bẹ láàrin àti Kẹ́hìndé àti àáfàá Arikewusola ni kò ní di tí wọ́n á mọ̀ tìran ọmọ mọ́ wọn báyìí lè ní a simple self-consciousness a simple self-discipline would have shielded a lot of things from happening. Irú tí àǹtí Kẹ́hìndé fi wá ń tìrọ̀ ọmọ mọ́ àáfàá Arikewusola yìí wọn bá má ti ṣe bẹ́ẹ̀ nítorí àgbà yẹn àǹtí Kẹ́hìndé ò bá ti realize pé oyún ti ń bẹ́nu àwọn oyún tẹ̀ǹtà àwọn kúrò lọ́dọ̀ rẹ̀ ni. Ṣẹ̀rí pé ó lágbára lóòótọ́ Ọlọ́run nìkan ló perfect àmọ́ táwa náà bá ń kóra wa níjànú àwọn nǹkan kan ò ní máa ṣẹlẹ̀ sínú ìgbésí ayé wa bẹ́ẹ̀ ni. Títí dìgbà míì tátùn wájọ máa pàdé lórí ìkànnì Digi Naija yìí ẹ má gbàgbé ẹ má bá wa tẹ subscribe button tí ń bẹ ní ojú ìwòran yín yẹn ẹ like ẹ comment kẹsì máa share fídíò ìlógúnlógún.